Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ 26 oṣù kẹwàá ọdún 2024. Ẹniọlá Abọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi. Lórí àyọkúrò owó ìrànwọ́ epo bẹntiróòlù, àjọ IMF ti ní kì í ṣe ẹjọ́ àwọn o. Ọjà pàṣípààrọ̀ ilẹ̀ òkèèrè yẹn FX ló fà á. Lábẹ́ rẹ̀, ìgbésẹ̀ náà jẹ́ èyí tó wu ìjọba láti gbé kì í ṣe dandan. Ìjọba lè jẹ́ kí àsìkò yìí rọrùn nípa mímú ọwọ́jà ìrànwọ́ rẹ̀ gbòòrò sí ju ti tẹ́lẹ̀ lọ. Ẹ bẹ̀rù àjọ IMF o. Ilé ìfowópamọ́ àgbáyé ló gba àwọn olùdókòwò àti ìjọba àpapọ̀ nímọ̀ràn bẹ́ẹ̀. Ìjàmbá ọkọ̀ bàálù tó ṣẹlẹ̀ ní ìlú Port Harcourt, iṣẹ́ ìwádìí ń tẹ̀síwájú. Wike ti ké sí gbogbo ọmọ Nàìjíríà láti tẹ̀síwájú nípa gbígbàdúrà fún ààrẹ Tinubu. Ó ní ààrẹ fẹ́ rere fún orílẹ̀-èdè yìí. Lórí ọ̀rọ̀ Nnamdi Kanu, ilé-ẹjọ́ ti fi ìwé pe ọ̀gá àgbà àjọ DSS lórí ìwà tó hù sí aṣáájú ikọ̀ IPOB ọ̀hún. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ elétò ìlera lábẹ́ ẹgbẹ́ wọn Jòhésù ti kéde ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ 7 tó ti bẹ̀rẹ̀ láti òru ọjọ́ Ẹtì. Ìròyìn amúlùúdùn, Ayra Starr ti sọ̀rọ̀, ó sọ àwọn ìdí tí kò fi lè fẹ́ olórin bíi tiẹ̀. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray ti gbé ìgbésẹ̀ láti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Bright Osayi Samuel láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fenerbahce. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́yìn láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.